àwọn àgbà máa ń pòwe kan wọ́n á ní pé obìnrin bímọ fún ni ìyẹn ò pé kó má pààyàn. Òun ló fà á tó fi jẹ́ pé nígbà tí ọ̀rọ̀ Mohbad ṣẹlẹ̀ lọ́jọ́ kìíní àná tí Very Dark Man tó ń point wáyé pé ẹ tiẹ̀ jẹ́ ká investigate ìyàwó ẹ̀, at least àwọn tó wà pẹ̀lú ẹ̀ in the last 48 hours kọ́rọ̀ náà tó ṣẹlẹ̀ ó yẹ kí wọ́n investigate ẹ̀. Àwọn èèyàn wọ́n ń sọ pé ẹni tó ń ṣopó lọ́wọ́ ẹni tó ń ṣe kíní kan lọ́wọ́ ṣẹ́rí in investigation láyé everywhere all over the world tẹ́ bá ti hard sentiment tẹ́ ti hard emotion ẹ̀ ní ròótọ́ ọ̀rọ̀ kò sí nǹkan tó pọ̀ jù láti bring ẹni yìí in láti béèrè lọ́wọ́ ẹ̀ pé ọ̀rọ̀ yìí ṣórí báyìí okay just for some questioning láti fi mọ òótọ́ ọ̀rọ̀. Ṣùgbọ́n similar case ó ṣẹlẹ̀ nílùú òyìnbó òun náà ni mo wá fẹ́ mú wá báyìí sìn kẹ́lẹ̀ ẹ jẹ́ ká jọ farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ yìí kí ara náà ká wò bóyá ó yẹ kí wọ́n investigate bó jẹ́ ìyàwó gan ló kú ikú òjijì ẹ̀tọ́ ni ká gbé ọkọ ẹ̀ wọlé ká béèrè ìdí lọ́wọ́ ẹ̀ ìwọ ló wà pẹ̀lú ẹni kí ló pa kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ ká gbọ́ story. Ṣùgbọ́n kí n tó sọ̀rọ̀ ẹ kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu arábìnrin bẹ́ẹ̀ ni ṣe ń sọ̀rọ̀ bó ṣe ń sunkún yìí pẹ̀lú bóyá ń sọ̀rọ̀ yìí ṣé èèyàn lè rò sí wípé bóyá ó lè lọ́wọ́ nínú ikú ẹ̀ ẹ jẹ́ ká jọ gbọ́rọ̀ ẹ̀. Walk me through what happened. I don't honestly know what happened. Okay. I was in bed asleep, Okay. and we heard a noise, and the second I was able to open my eyes, somebody grabbed me and jerked me out of the bed and slammed me down on the ground and started tying me up. Didn't recognize anything about. They had black masks on, black shirts, black pants. Ṣẹ́yìn náà ti gbọ́rọ̀ ẹ̀ ṣe ti gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ ṣe gbọ́ bó ṣe ń sunkún. Ṣé tí n bá wá sọ fún yín wípé ọmọbìnrin yìí ó mọ̀ ń pa àwọn tí wọ́n wálé tí wọ́n wá gbé ọkọ ẹ̀ lọ́ńkọ́ kò ní yà yín lẹ́nu ẹ máa bá mi ká lọ ẹ jẹ́ káà náà kájọ gbọ́ story ẹ̀. Ṣé rí ọmọbìnrin orúkọ ẹ̀ ń jẹ́ Samantha ó jẹ́ ọmọ ọdún 21 which is 21 years ó dẹ̀ jẹ́ ó ń gbé ní Texas ibẹ̀ ni ó wà. Ṣùgbọ́n ọmọbìnrin ó ní àfojúsùn ńlá as in she has a big dream ẹ̀ ni wípé ó fẹ́ jẹ́ famous actress òun kò náà jẹ́ gbajúgbajà òṣèré nǹkan tó wù nìyẹn. Ṣùgbọ́n kò ṣeé ṣe fún ìgbà tó jẹ́ pé ó ti ní ọmọ lọ́wọ́ àbí níbo ló fẹ́ káwọn ọmọ ẹ̀dá sí bó ṣe wà ọmọ 5 òun ló ń bẹ lọ́wọ́ ti ẹnìkan kò ní yà yín lẹ́nu ọmọ 21 years ọmọ 5 òun ló wà lọ́wọ́ ẹ̀ ó ń tọ́ ọmọ gan lọ́wọ́. Èyí ló wá mú pé ìgbà tó wá di bí 2010 ló wá wò pé ẹdú ayé ti dáyé ayélujára tóun ò bá lè di gbajúgbajà òṣèré òun lè di gbajúgbajà content creator kó ń bẹ̀rẹ̀ sí ní máa ṣe content ní orí YouTube. Ó wá bẹ̀rẹ̀ content yìí tó obìnrin wá ń ṣe òun ló wá dá wàhálà lẹ̀ o nítorí wípé bínú tí ẹ ṣe ń dùn tó ń ṣe content inú gbogbo èèyàn kan ló dùn sí o. Àbí nígbà tí mo sọ fún yín mo sọ fún pé ó ní ọmọ lọ́wọ́ ṣé òun ló dá ọmọ bí fúnra rẹ̀ ni rárá ṣe mọ̀ pé ó máa ní èèyàn kan tó bí ọmọ yìí fún ẹni tó bí ọmọ yìí fún ni ẹni yìí táwa ń sọ yìí ó jẹ́ ṣiṣẹ́ ẹni tó sì nígbàgbọ́ nù pé kéèyàn ṣiṣẹ́ tó jẹ́ pé àbẹ́yàn bá fọwọ́ èèyàn ṣiṣẹ́ ó mọ̀ pé èèyàn ó jẹun ẹni yìí iṣẹ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń ṣe láti lè máa sọpọ́ọ̀tì fámílì àti àwọn ọmọ 5 tí ń bẹ lọ́wọ́ wọn nítorí wípé wọn tí ì fẹ́ra wọn gẹ́gẹ́ bí ọlọ́kọláya ṣùgbọ́n wọ́n ti jọ wà gẹ́gẹ́ bí ọ̀rẹ́kùnrin sí ọ̀rẹ́bìnrin láti ọjọ́ tó ti pẹ́ òní wọ́n sì ti jọ wà tí wọ́n jọ ń gbé wọ́n wá jọ wà títí ṣùgbọ́n ìgbà tó yá ọ̀rọ̀ ṣẹ̀mọ̀ tóbìnrin bá ti ń ṣe kọ́ńtẹ́ẹ̀tì jù tóbìnrin ti ń pẹ́ jù lórí fóònù bójú ọkùnrin náà kò sí àwọn kinní tá à ń ṣe ó máa ń gba àyè èèyàn ó di pé ó bẹ̀rẹ̀ sí ní gba àyè lọ́wọ́ ọmọbìnrin tó yẹ pé inú ọkùnrin yìí kò dùn sí inú ẹ̀ ò dùn sí lára pé wọ́n jọ ok ẹ wo fọ́nrán yìí. Not gonna light a cigarette? Oh yeah, I forgot about him. Because you got that fucking iPad in your hands. Where? Tẹ́yìn náà ti rí yẹn sìn lára ẹ̀ bẹ́ẹ̀ ó wá di wípé wọ́n ṣàrùn mọ́ra wọn títí di 2014 ìgbà tó máa tó bí 2014 ó wá di pé kò ṣeé rún mọ́ra mọ́ ìjà wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ láàrin àwọn wọ́n bẹ̀rẹ̀ sí ní bára wọn jà wọ́n bẹ̀rẹ̀ sí ní bára wọn fà ìgbà tó wọ́n bára wọn fà débi pé wọ́n bá débi kan débi pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣíwọ́ lura wọn ìgbà allegedly ni o bọ̀ àmọ́ ìyàwó fi ẹjọ́ sùn ó pe àwọn ọlọ́pàá wípé ó lu òun pé ó abuse òun kìíní kan débi pé àwọn ọlọ́pàá gbé ẹni wọn tì mọ́lé ìgbà tí wọ́n tì mọ́lé ìgbà tó ṣàyà wọn ó jáde ìgbà tó jáde gan wọ́n tún fún wọn ní restraint order
ipe kó má súnmọ́ ọmọbìnrin yẹn kí kálukú wà lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ṣáà yà wọ́n sọ́tọ̀ọ̀tọ̀ àmọ́ láàrin gbogbo eléyìí náà ni pé ìgbà míì àwọn èèyàn máa ń fọ́ ni láàrin gbogbo ẹ̀ náà ni wípé wọ́n bá tún fẹ́ ra wọn wọ́n ṣe ìgbéyàwó wọ́n lọ ṣe ìgbéyàwó wọ́n legalize marriage wọn láàrin gbogbo ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú pé wọ́n ṣe ìgbéyàwó náà inú Samantha ò dùn o nítorí wípé kò ẹni ò support ẹ̀ kò support nǹkan tó ń ṣe débi pé ìgbà tó wá yá Samantha wá wò pé ẹ wá ó yẹ kóun wá wọ̀rọ̀ kọ̀ fi ṣàdá o kókó tó ń lọ́nu brain ẹ̀ lásán kò yé èmi o ṣùgbọ́n ó wò pé ó yẹ kóun wá nǹkan kóun wá wọ̀rọ̀ kọ̀ fi ṣàdá ó wá lọ́rẹ́ ẹ̀ kan tó ṣẹ̀ṣẹ̀ bímọ bó ṣe lọ sọ́dọ̀ ọ̀rẹ́ yẹn nìyẹn ìgbà tó máa dọ́dọ̀ ọ̀rẹ́ ó lọ kí ní hospital ibẹ̀ ló ti wá rí boyfriend ọ̀rẹ́ yìí ó ń jẹ́ Jonathan yìí dẹ̀rẹ̀ èèyàn kan tí ó gbádùn nítorí tí n bá sọ fún yín pé ó ṣẹ̀ tẹ̀wọ̀n dé ńkọ́ ó ṣẹ̀ tẹ̀wọ̀n dé ní kí lẹ̀ṣẹ̀ tó gbé lọ sẹ́wọ̀n ni wípé ó fi tipátipá bá cousin ẹ̀ kan lò pọ̀ cousin ẹ̀ ni màá lò nítorí pé mi mọ àmọ́ bóyá ọmọ ẹ̀gbọ́n ni bóyá ọmọ àbúrò ó ṣàjẹ́ cousin ẹ̀ tipátipá ló fi bá cousin yẹn lò nǹkan tó gbé lọ sí ọgbà ẹ̀wọ̀n nìyẹn àmọ́ ó ti dé padà Samantha wá rojọ́ fún pé ọkọ òun o àbí ọkọ ẹ̀ náà ni pé ọkọ òun o kò gbádùn o ó ń fi ara ni òun o débi wípé gan ó ti ń lù òun ó ń abuse òun ó ń ṣe kinní kan kò ìyẹn ṣe ni pé ò mọ nǹkan tó ṣẹlẹ̀ a máa jẹ́ kó mọ̀ a máa bẹ́ẹ̀ kọ́ lọ́gbọ́n bí wọ́n ṣe jọ gbà láti kọ́ lọ́gbọ́n nìyẹn kí wá ní ète èrò kí ni plan tí wọ́n gbà tí wọ́n fẹ́ lò láti fi kọ́ lọ́gbọ́n wọ́n ṣàjọ pétépéró pé ẹni tó máa ṣẹlẹ̀ ní wípé ẹ jẹ́ ká lọ ra àwọn egbògi olóró lóríṣiríṣi ká kó sínú ọkọ̀ ẹ̀ tá bá ti kó sínú ọkọ̀ ẹ̀ á pa àwọn ọlọ́pàá gbé tí wọ́n bá ti gbé wọn á ṣasátìmọ́lé ìyẹn náà lọ kọ́ lọ́gbọ́n Samantha náà ó pé pláàni tó dáa ni wọ́n ṣáà decide láti lọ ṣe bẹ́ẹ̀ àmọ́ ńgbà tí wọ́n wá fẹ́ lọ wọ́n ti pinnu pé àwọn mẹ́ta làwọn á jọ lọ ìyẹn Jonathan àti ọ̀rẹ́ ẹ̀ kan tó jẹ́ partner in crime tí wọ́n jọ ń ṣiṣẹ́ kápẹ́ yẹn ní Gunwan so wọ́n ti jọ wà then pẹ̀lú Samantha ni wọ́n jọ fẹ́ lọ ṣùgbọ́n Samantha ọ̀rẹ́ ni kó àwọn ọmọ márààrún ẹ̀ sí kò ní yà yín lẹ́nu wípé ó kó àwọn ọmọ márààrún ẹ̀ sínú ọkọ̀ pẹ̀lú àwọn yẹn náà gbogbo bíi 8 ni wọ́n jọ lọ ra àwọn egbògi olóró yìí àmọ́ ńgbà tí wọ́n rà tán làwọn yẹn bá wò pé àhẹ́dúró náà waste of product lélẹ̀ náà báwo la máa lọ fowó ra nǹkan tá a máa la fi sínú mọ́tò èèyàn gbàtà wá fi sínú mọ́tò ẹ̀ ọlọ́pàá máa gbé ọlọ́pàá máa rẹ̀ ti gbé kíní yẹn wọ́n kàn máa mú lọ lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́pàá máa seize kíní yẹn ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ jà ẹ jẹ́ ká lo plan mi ká pète mi ṣùgbọ́n báyìí ẹ jẹ́ ká lo drug yìí fúnra wa bí wọ́n ṣe lo egbògi olóró fúnra wọn nìyẹn wọ́n ṣáà wò pé òkè nígbà máa ṣe ni pé a máa wá jí gbé ni a máa wá jí gbé bẹ́ẹ̀ a máa jí gbé a máa pa ni wọ́n ṣáà ti pinnu Samantha náà lọlé bí ẹni wípé nǹkan kan ò ṣẹlẹ̀ ìgbà tó délé ó tẹ́ àwọn ọmọ òun àtọkọ ẹ̀ wọ́n jọ sùn lórí bẹ́ẹ̀dì o ìgbà tí wọ́n jọ sùn lórí bẹ́ẹ̀dì ká má fọ̀rọ̀ gùn Jonathan òun àti àwọn gúnṣẹ́ méjì bí wọ́n ṣe wá nìyẹn ó jẹ́ àwọn mẹ́ta bí wọ́n ṣe wá lóru nìyẹn gbà tí wọ́n máa dé wọ́n mú Samantha wọ́n dé lókùn wọ́n gbé sílẹ̀ ńlẹ̀ wọ́n mú ọkọ ìyẹn ni wọ́n lù lùkulù wọ́n bọ́ǹdù ẹ̀ sẹ́yìn mọ́tò náà bá gbé lọ gbà tí wọ́n gbé dán tí wọ́n gbé kalẹ̀ wọ́n gbé kalẹ̀ mọ̀ lúlù yẹn ti pọ̀ jù fún òun gan bóyá ti ẹ̀ ń stagger lọ báyìí ìkànnì wọn kàn yọ̀bọ̀n jáde ni bọ́n yìí fọ́ lórí látẹ̀yìn bọ́n yìí yìnbọn fún lórí látẹ̀yìn nìyẹn o. ká padà sílé lọ́dọ̀ Samantha ibi tí Samantha allegedly ó lóun ráyè kọjá òun ráyè tú okùn lára àbí ó ṣàráyè mú fóònù àmọ́ kò tí ì rí okùn tú tán ó ṣàpà àwọn ọlọ́pàá pé ẹ̀yin ọlọ́pàá o nǹkan báyìí ń ṣẹlẹ̀ o àwọn ọlọ́pàá ṣàṣàrè dé gba táwọn ọlọ́pàá dé kí ló ṣẹlẹ̀ ó lóun ò mọ̀ wọ́n òun ò rí wọn òun ò ṣe gbá òun lẹ́yìn náà gbọ́ lẹ́ẹ̀kan yẹn òun ò mọ̀ wọ́n òun ò rí wọn òun ò ṣe kíní kan àwọn ọlọ́pàá ṣáà pé ó dáa gbọ́ aláfẹ́ wá wọn sí ibi tán ti ń sọ̀rọ̀ ibẹ̀ ló ti sọ fáwọn ọlọ́pàá pé ẹ jọ̀ọ́ ẹ fún mi ìṣẹ́jú mélòó kan òun fẹ́ pe ìyá òun pípé tó ló ń fẹ́ lọ pè ìyá òun ó lọ text àwọn Jonathan ní pé ọ̀gbẹ́ni fóònù ẹni ẹjù dànù ṣe mọ̀ pé wọ́n lè trace fóònù ẹ̀ text message tó lọ send sí wọn nìyẹn ó ṣáà send ẹ̀ sí wọn ìyẹn lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ọlọ́pàá àwọn àwọn pé ọ̀rọ̀ tọmọbìnrin yìí ń sọ yìí bọ́n yìí wò pé ẹ wò ìwọ ló ṣáàṣì wà pẹ̀lú ẹ̀ kó tó di pé wọ́n gbé wáyé tí wọ́n gbóhun tí wọ́n gbé wọ báwọn ọlọ́pàá ṣe gbé ìyàwó lọ sí
station yẹn pé for come bring her in for more questioning gẹ́gẹ́ bí nǹkan tá à ń sọ pé normal thing ni káàkiri àgbáyé in investigation ẹ ní láti gbéyàn wọlé ẹ kàn question ẹ tó bá free a máa lọ àmọ́ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní question ẹ ṣẹlẹ̀ mọ̀ pé wọ́n mọ báyìí lọ́yàn fún gbàtẹ́ pé ń tọ́ wọn kọ́ ni gbà tán bẹ̀rẹ̀ sí ní question ẹ̀ ó di pé story ẹ̀ bẹ̀rẹ̀ sí ní yàtọ̀ wọ́n ṣáà ń question ẹ̀ ìgbà tí wọ́n ṣáà ń rò lẹ́jọ́ tí wọ́n ń lọ nífun tí wọ́n ń fọ̀rọ̀ gbọ́ tẹnu ẹ̀ wò ló bá ṣàdé wípé ó bá bẹ̀rẹ̀ sí ní wò pé ṣé ọ̀rọ̀ yóò ti fẹ́ máa yí sí òun lórí báyìí bó ṣe yí sí orí Jonathan ẹ̀ pé Jonathan kan ni ó dàbí pé ó lè jẹ́ pé Jonathan ni ọ̀rẹ́ boyfriend ọ̀rẹ́ òun torí òun mọ̀ ẹgbẹ́ ni òun ṣèyàn re kìnnìkan báwọn ọlọ́pàá ṣe gbọ́ báwọn ẹ̀ rò pé ó dáa tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ mú Jonathan bí wọ́n ṣe lọ gbé Jonathan yẹn gbà wọ́n yẹ gbé Jonathan wọ́n ṣàtún mú ọ̀rẹ́ ẹ̀ kan gúnsì kan nínú àwọn gúnnù ẹ̀ wọ́n ṣàmú yẹn náà wọ́n yẹ mú wọn gbà tán gbé wọn dé Jonathan kò tiẹ̀ wulẹ̀ ṣe méní kò ṣe méjì ìyẹn dálẹ̀ wẹ̀rẹ̀ ni bí iṣu ṣe kú bọ́bẹ̀ ṣe bẹ́ gbogbo ẹ̀ pátá ni Jonathan ṣàlàyé fọ́wọn ọlọ́pàá láì fi ìkankan lẹ̀ débi wípé ó tún mú wọn lọ sí ibi tí wọ́n pa ẹnìsì tí wọ́n fi òkú ẹ̀ pamọ́ sí ó mú wọn débẹ̀ ó fi gbogbo ẹ̀ hàn gbà tí wọ́n ṣàárè wọ́n mú gúnnù kẹta náà gbà tí Jonathan dẹ̀ ti jẹ́wọ́ táṣìírí ti tú gbàm bọ́n ṣe mú Samantha náà nìyẹn o pé ṣé pé ìwọ gangan nìkà wọ́n ṣàmú wọn gbé wọn lọ ilé ẹjọ́ gbà tí wọ́n gbé wọn lọ ilé ẹjọ́ àwọn Jonathan gbà pé àwọn jẹ̀bi gbogbo wọn náà ṣàgbà pé àwọn jẹ̀bi ìkan lára àwọn gùn yẹn nìkan ló ní òun ò jẹ̀bi o òun ò ṣe o ló ṣàn sọ pé ní òfin remorse ló lóun ò jẹ̀bi ó ṣàn ládé kan adájọ́ dájọ́ fún wọn wọ́n ṣá gbogbo wọn sí gbàgà Jonathan wọ́n fún ní 50 years in prison ọ̀rẹ́ gùn tí wọ́n jọ lọ ṣiṣẹ́ náà wọ́n fún gùns yẹn náà ní 50 years second gùns tí wọ́n jọ lọ ṣiṣẹ́ àwọn gùns mi ìyẹn tó lóun ò mọ̀ kankan òun ò ṣe tí ò take plea deal ìyẹn wọ́n fóun ní 93 years imprisonment Samantha ńkọ́ tóun jẹ́ ìyàwó tó ń ṣopó lọ́wọ́ gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ tóun jẹ́ ìyàwó tó ń ṣopó lọ́wọ́ wọ́n fóun ní 149 years imprisonment ìyẹn ni wípé àwọn ọmọ wọn báyìí sìn wọ́n ti dọmọ ọlọ́mọ wọ́n ti dọmọ ìjọba wọ́n ti dọmọ òrukàn torí náà gbogbo ìdájọ́ gbogbo nǹkan tá a bá fẹ́ máa ṣe ẹ jẹ́ ká máa ro ẹ̀yìn ọ̀rọ̀ wò ṣé influencer tó fẹ́ jẹ́ àbí big dream ẹ̀ tó fẹ́ di gbajúgbajà òṣèré yóò máa dì báyìí nínú ọgbà ẹ̀wọ̀n torí náà ẹ jẹ́ ká máa ro ẹ̀yìn ọ̀rọ̀ wò kò jẹ́ bó ṣe jẹ́ lórí ìtàn eléyìí lénìí á tún máa mú mi wá sétí gbọ́ yín láìpẹ́ jọjọ mo sọ fún yín àwọn tí wọ́n ń ṣe alákòjọpọ̀ ìtàn yìí tí wọ́n lédè gẹ̀ẹ́sì ní rẹ̀ William Johnson orúkọ tèmi Àdùfẹ́ ni mí ìríjú Olódùmarè títí dìgbà míì ẹ ṣeun.